Ajá ni máa gbé Yorùbá lárugẹ. Alájà ni máa gbé Yorùbá lárugẹ. Àwa la làṣà, àwa la lórí wa. Yorùbá tiwa ó dájú ara mi. Èdè tiwa kì í ṣe wótòwórò. Kábíyèsí bàbá gbàgbà gbéra ní òdìdí ẹ ṣé gan ni. Èmi ń wò láti gbà tẹ́ ẹ ti ń sọ̀rọ̀ tẹ́ ẹ ń fi òwe ìlú tẹ́ ẹ ń ṣe àlàyé ṣé Badagry tiwa nílò mẹ́ ṣé kò sí òwe tó wá láti ìlú náà. Òwe wá láti Badagry yìí àníṣe àṣà ìlú kóòtù òjìire ni olówe. Wọ́n náà wo òwe kan jáde láti Badagry náà ní kòkòbírí wèrè Badagry apèsìnsìn mọ́ jẹ kòkòbírí òwe ìtọ́dọ̀wé ni wèrè kan bẹ nílùú Àgbádárìgì eṣinṣin abojú egbò rẹ̀ kò ní lé wọn wọ́n á sá máa jẹ́ àwọn èèyàn tó ń lọ wọn á máa sọ̀rọ̀ pé ṣinṣin ń jẹ légbò yìí ń bò ya àṣewèrè ń gbọ́ òun náà bá bẹ̀rẹ̀ sí pé ṣinṣin àwàpá tó bá dojú egbò rẹ̀ apá àfilẹ̀ apá eṣinṣin àwọn apọ̀ ní rẹpẹtẹ kòkòbírí wèrè Badagry apèṣinṣin máa jẹ nígbà tí nǹkan ọ̀bà wúlò fún yàn tó dẹ̀ fi ń ṣòfò kí ló kún pa á fún òun fílẹ̀ kan jẹun ẹ̀ ń sọ̀rọ̀ òun tó ń pa ẹ̀ tó ń sọ̀rọ̀. Yá ni kò wá owó àbí kò sáà ní gẹ́sẹ̀ dànù. Ọ̀sán tí wàá gbọ́wé tó wá láti ìlú Badagry ṣó wá jẹ́ ìgbà tí bàbá máa sọ̀rọ̀ wèrè ìdílé Badagry apèṣinṣin tí ò lè jẹ kòkòbírí lórúkọ wèrè yẹn wèrè Badagry apèṣinṣin tí ò lè jẹ ṣé wèrè ló yẹ kó jáde láti Badagry tó yẹ. Òwe pọ̀ bàbá èso ti ẹ̀rí sórí ẹ̀yìn òun gbọ́ òwe pọ̀ ní Badagrymen tó gbọ́ ṣùgbọ́n ìtọ́kàn sókàn lónìí wọn ni tó ní kòkòbírí wèrè Badagry apèsè wọn jẹ wọ́n lè jẹ báwọn ṣùgbọ́n wọ́n bá dijọ́ mi ò gbowó èmi tọ̀ wá láti Badagrymen. Badagrymen ni ìwọ náà wọ́n ṣàtúnṣe ohun wa. Badagrymen ni ò ṣeun ọ̀dà bàbá ẹ ṣe ọkàlẹ́ sì já balẹ̀ báyìí wọ́n náà ti gbówó tó wá láti ìlú tiwa náà jẹ́ kó bọ́ sáyé yìí. ọjà bíi tí àwọn yìí sì bá bẹ́ẹ̀ ní ọgbọ́dọ̀ panilé bàbá ẹ̀fọ́ríjì mi àṣẹ bàbá bí ò tiẹ̀ jù báyìí náà lọ òwe sáwà láti Badagry. òwe wá láti ìlú wa Badagrymen. ọ̀dà ó ní bàkan náà.